mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ròyìn wá fún wa lórí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun àti káàkiri àgbáyé. ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà kò ní di. orúkọ oníròyìn ni àyànfẹ́ elédùmarè. ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà ṣáájú. wàhálà àti làásìgbò tó wáyé látọwọ́ àwọn ọmọ gànfẹ́ làbújá ti ṣekú pa ènìyàn mẹ́ta nílùú àbújá. látàrí ọdún orò tí yóò wáyé lọ́la ní ìpínlẹ̀ èkó, àwọn olùgbé agbègbè náà ti rọ gbogbo àwọn obìnrin láti gbélé wọn. ẹgbẹ́ òṣìṣẹ́ yarí mọ́ ìjọba àpapọ̀ lọ́wọ́ lórí ẹ̀kúnwó owó àwọn òṣìṣẹ́ èyí tí àdéhùn rẹ̀ forí ṣánpọ́n. Ṣẹ̀fíù rèé tó dáná sun mọ́sálásí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú rẹ̀ ní ìpínlẹ̀ Kánò. iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti ṣe ìlérí láti ṣe àwárí abíagbá kan tó yàtọ̀ sí abíamọ èyí tó ń rọ ọmọ ìkókó lọ́tí mu. ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti rán ènìyàn kan sọ́run àrèmábọ̀ tí ọwọ́ sì tẹ ẹnìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ògùn. lábala ìròyìn òkèrè, arákùnrin kan tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń gbé ní orílẹ̀-èdè UK tí ó lu ìyàwó rẹ̀ lálùpá ó ti rí ẹ̀wọ̀n gbére báyìí ní orílẹ̀-èdè náà. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá. wàhálà àti làásìgbò tó wáyé látọwọ́ àwọn ọmọ gànfẹ́ làbújá ti ṣekú pa ènìyàn mẹ́ta tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì fi ara pa ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe àbújá ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Beyazin ní agbègbè Kubwa Buhari ní ìlú àbújá. ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ lálẹ́ àná tí ń ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún tí ń ṣe ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tí a wà yìí, nígbà tí ẹni tí ọ̀rọ̀ náà ṣe ojú rẹ̀ tó ń ṣe àlàyé tó ṣe okùnfà ìdàrúdàpọ̀ èyí tó wáyé ní olúùlú ìlú náà tí orúkọ tiẹ̀ ń jẹ́ Jessica Adam. ó ṣe ní àlàyé fún àwọn oníròyìn wípé arákùnrin kan tó jásí wípé níṣe ni ó máa ń tọrọ tó wà lára àwọn ọmọ ìta ní agbègbè náà tó máa ń tọrọ oúnjẹ tọrọ owó káàkiri àdúgbò. ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó jí ọbẹ̀ dídùn tí abilékọ kan tí ó sè ní agbègbè náà. èyí ló fà á tí abilékọ ọ̀hún tó fi ké gbàjarè sí gbogbo àwọn olùgbé àdúgbò lásìkò náà tí wọ́n sì ya síta tí wọ́n lu ọkùnrin náà lálùbami. ìyàlẹ́nu ló sọ wípé ọ̀rọ̀ náà jẹ́ fún òun pẹ̀lú bí ọkùnrin náà ṣe lọ tí ó sì padà wá ní ọjọ́ yìí ní alẹ́ tí ń ṣe déédéé agogo 8 alẹ́ ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí, tó ní ó kó àwọn ọmọ gànfẹ́ tó pọ̀ wá sí àdúgbò náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gún àwọn èèyàn ní gò, gúnyàn ní ọ̀bẹ tí wọ́n ń sá àwọn míì ní àdá. nínú àlàyé tó ṣe, ó ní abilékọ tó ń dáná ọbẹ̀ náà ó ní wọ́n kọ́kọ́ gba ẹ̀mí ní ẹnu rẹ̀ tí wọ́n sì ṣekú pa àwọn méjì míì tí wọ́n rìn lọ jẹ́jẹ́ tiwọn lásìkò tí rògbòdìyàn náà tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi kó ọlọ́jọ́ lójú ọ̀nà. ìtàn ṣe ní àlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí ní àbújá ó ní ó ti wá sí agbègbè náà tí wọ́n sì ti dá àlàáfíà padà síbẹ̀, ṣùgbọ́n tó ní àwọn kò mọ̀ ní àmọ̀dájú bóyá wọ́n fi páńpẹ́ òfin mú ẹnikẹ́ni ní agbègbè náà. látàrí ọdún orò èyí tí yóò wáyé lọ́la ní ìpínlẹ̀ èkó, àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ náà ti rọ gbogbo àwọn obìnrin láti gbé ilé wọn fún gbogbo wákàtí tí orò yóò fi jáde. ní agbègbè ìkòròdú, ó ní lẹ́tà náà ti jáde sí ìta gbangba láti ààfin àyàngbùnrẹ́ ti ìkòròdú ọba Kàbírù Ṣótóbì. ó ní ó fi ọ̀rọ̀ náà léde síta fún gbogbo àwọn olùgbé ìkòròdú àti agbègbè rẹ̀ wípé
ó ti di èèwọ̀ fún àwọn obìnrin láti jáde lásìkò tí àwọn bá ń ṣe orò èyí tí ó wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún tí a wà yìí tí ń ṣe ọ̀la ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ó ní àwọn tí ń kéde láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oṣù yìí ṣùgbọ́n àwọn tún ní láti ṣe ìrántí fún gbogbo àwọn abo láti gbélé wọn lórí orò náà torí ẹni tó bá fi ojú kan orò níṣe ni orò yóò gbé gbogbo akitiyan wa àwa oníròyìn láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó nù SP Benjamin Hundeyin sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òun ló já sí pàbó tó sì já sí wípé láti bá kábíyèsí ọba Kàbírù náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òní ó já sí pàbó pẹ̀lú bí kábíyèsí ṣe kọ̀ tí wọn kò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń pè sí lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yarí mọ́ ìjọba àpapọ̀ lọ́wọ́ lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ èyí tí àdéhùn rẹ̀ tí ó yapa èyí tí àwọn ìjọba àpapọ̀ ṣe lówùúrọ̀ òní òní amú ìròyìn wá fún wa wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ ni wọ́n fẹ́ ṣe ìpàdé ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá lórí ọ̀nà àbáyọ sí ẹ̀kúnwọ́ owó tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń béèrè fún èyí tó ṣe wípé ìpàdé ọ̀hún ó ní ó forí sánpọ́n lónìí pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bí wọ́n ṣe yarí tí wọ́n sì kọ̀ jálẹ̀ fún ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe sọ wípé owó tí àwọn ń béèrè gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó lọ́wọ́ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ ó ní ó ṣe dédé 615,000 naira ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ já owó náà wá sí ẹ̀yìn pátápátá tí wọ́n sì já sí 48,000 naira èyí ló fà á tí wọ́n ní àwọn ti bínú jáde lára àwọn tó wà níbi ìpàdé náà tí wọ́n bá oníròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ní báyìí àti ń jáde kúrò nínú ìpàdé ọ̀hún onípàdé náà ni kò so èso rere pẹ̀lú bó ṣe já sí pé owó tí wọ́n fi ń lo àwọn ó ní owó tí ó kéré jáì tó sì tàbùkù fún àwọn ó ṣe ní àlàyé pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọn kò tiẹ̀ fi ọ̀rọ̀ àwọn ọgbẹ́ òṣìṣẹ́ sí iwájú lọ́kàn àyà wọn nínú ètò ìṣèjọba wọn lẹ́yìn tó sì burúkú jáì ó sì sọ ní àlàyé wípé àwọn sì wà lórí ọ̀rọ̀ àwọn o lórí bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti ṣe ìfẹ́ inú àwọn níṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ní ìparí oṣù tí a wà yìí. Ṣẹ̀fíù rèé tó dáná sun mọ́sálásí pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn ní inú rẹ̀ nípínlẹ̀ Kánò ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ṣẹ̀fíù Abubakar ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó dáná sun mọ́sálásí ńlá kan tó wà ní Gazawa ní ìpínlẹ̀ Kánò nítorí pé ó ṣe ní àlàyé wípé nínú àwọn tí wọ́n kí ìrun jàmá ní ìdájí tí ń ṣe ìrun àsùnbà àsúrúyì ó ní ìkan láàrin wọn wà tó sì já sí wípé ó ti yan òun jẹ látàrí ogún tí àwọn pín èyí ló fà á tí òun fi fẹ́ gbẹ̀san ó sì ti mọ́sálásí náà pa lásìkò tí àwọn olùjọ́sìn náà tí wọ́n ń kírun lọ́wọ́ ó ti gbogbo ọ̀nà tó wọlé àtèyí tó jáde sí mọ́sálásí náà tí ó sì fọ́n bẹtiró sí gbogbo agbègbè ọ̀hún tó fi buná jó inú mọ́sálásí náà tí ó sì jó àjò náà èyí ló fà á tí wọ́n ní tó sì jó àjò náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò Abdullahi Haruna ó ní àwọn ti fi páńpẹ́ òfin gbé arákùnrin Ṣẹ̀fíù yìí tó sì ṣe ní àlàyé ìdí tí òun fi wu irú ìwà bẹ́ẹ̀ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ènìyàn mẹ́rìnlélógún ó ní wọ́n wà nínú mọ́sálásí náà lásìkò tí ó dáná sun mọ́sálásí ọ̀hún nínú ibi tá a ti rí àwọn àgbààgbà tí wọ́n jẹ́ ogún pẹ̀lú ọmọdékùnrin tí wọ́n jẹ́ mẹ́rin lára wọn ó ní wọ́n fi ara pa ṣùgbọ́n ẹnìkankan ni kò kú ṣùgbọ́n wọ́n ti wà ní ilé ìwòsàn ti Muritala Muhammed ilé ìwòsàn àpapọ̀ ní ìpínlẹ̀ Kánò tí wọ́n ti ń gba ìtọ́jú báyìí ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú ọ̀daràn ọ̀hún tó sì ti wà láhàámọ̀ àwọn níbi tó ti ń ro àròjàre. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti ṣe ìlérí láti ṣe àwárí abiagba kan tó yàtọ̀ gédéǹgbé sí abiamọ èyí tó ń rọ ọmọ kékeré ọmọ ìkókó lọ́tìmù nínú fọ́nrán kan tí ó ń jà
ràìnràìn lórí ayélujára ó ní wọ́n ti rí ìròyìn láti rí ìròyìn náà nígbà tí arábìnrin kan tí ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ rẹ̀ lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ èyí tí ó ń rọ ọmọ ìkókó tó gbé lọ́wọ́ ní ọtí mu tó sì ń sọ èdè Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ àlùfàǹsá lẹ́nu rẹ̀ nígbà tí ó ń rọ ọmọ náà ní ọtí mu. Ẹni tó jẹ́ alukoro àwọn ọlọ́pàá ilẹ̀ yìí CSP Olúmúyìwá Adéjọbí ó fi sójú òpó ayélujára rẹ̀ pé iṣẹ́ míì tún ti bẹ̀rẹ̀ fún àwọn pẹ̀lú bó ṣe pọn dandan fáwọn báyìí láti ṣe àwárí abiagba náà tí ń rọ ọmọ àkókò ní ọtí mu láti mọ irú ènìyàn tó jẹ́ tí àwọn yóò sì fi páńpẹ́ òfin mú. Ó wáá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹnikẹ́ni tó bá mọ ibùgbé arábìnrin náà ní kí ó ta àwọn ní olóbó pẹ̀lú bó ṣe já sí pé irú wọn kò yẹ lẹ́ni tí yóò máa wà láwùjọ ọmọnìyàn. Ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti rán ènìyàn kan sọ́nù àrèmábọ̀ tí ọwọ́ sì ti ba ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ní èní tí ń ṣe ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí nílùú Abẹ́òkúta lágbègbè Bódè Olúdé ní ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti wáyé nípa ìwọ́jú mi èmi ò jù ọ́ èyí tó ṣokùnfà ikú tí ọ̀kan lára wọn tí ó kú tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun tí ọ̀pọ̀ sì mọ̀ sí Ọjọ́ Ìbọ tí wọ́n sì ní lásìkò tí wọ́n kú yìí ní ọrùn ọwọ́ rẹ̀ kan tó jẹ́ ti ọwọ́ ọ̀tún ni ó tún ti gé sọnù gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá agbófinró tí wọ́n ṣe àbẹ̀wò sí ìṣẹ̀lẹ̀ náà bí wọ́n ṣe sọ ó ní ẹnì kejì tí ọwọ́ bà lásìkò tí ìjà náà tí ó bẹ́ sílẹ̀ láàrin wọn ó ní wọ́n ti lù ní ìlùkulù tí wọ́n ti gún ní ìgúnkúgùn èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Ìṣọ̀lá Joseph ó ní láti ọjọ́ 14 ìyún oṣù tá a wà yìí títí di òní tí ń ṣe ọjọ́ 15 oṣù tá a wà yìí ó ní wọ́n fi fa rògbòdìyàn wàhálà náà ṣùgbọ́n tó ní ẹnìkan gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọn tí àwọn sì ti fi páńpẹ́ òfin mú ẹlòmíràn tí ọwọ́ bà ó ṣe ní àlàyé pé ìwádìí ń tẹ̀síwájú láti ṣe àwárí àwọn tó kù tí wọ́n jọ jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n da omi àlàáfíà ìlú Abẹ́òkúta àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Lábala ìròyìn òkèrè arákùnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń gbé ní orílẹ̀-èdè UK United Kingdom ti rí ẹ̀wọ̀n gbére he lórí ẹ̀sùn pé ó ṣekú pa ìyàwó rẹ̀. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúbùnmi Abọ́dúndé ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó lu ìyàwó rẹ̀ lálùpà pẹ̀lú bí ó ṣe fọ́ síléètì tí àwọn ọmọ wọn tí wọ́n fi ń kọ nǹkan bó ṣe fọ́ ọmọ lórí tí arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Táíwò tó sì sùn gbalaja sínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ Ipswich Crown Court ní ìlú náà ẹ̀yàn adájọ́ Martin Levitt tó ṣe ní àlàyé wípé arákùnrin náà ò ní ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú bí ó ṣe ṣekú pa ìyàwó rẹ̀ lásìkò tí èdè àìyedè tó ń lọ lọ́wọ́ láàrin wọn ó sì ní kí wọ́n lọ jù sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára ní United Kingdom. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àṣálẹ̀ ti tèmi akíọ́níyàn pọ́nṣe ọlọ́bẹ̀ṣe ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú títí di òwúrọ̀ ọ̀la tí tún máa padà wá fún wa ní ìròyìn míì lórí bó bá ṣe ń lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. Orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni mo kí wa pé ẹ kú fẹ́ ẹ kú àdúrótì pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń fi subscribe yín bẹ́ẹ̀ ṣe fi ń gbé mi ní àrùgẹ ẹ túbọ̀ máa bá mi subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí mi wò ní òrèkóòrè èmi náà tún lè máa jára mọ́ iṣẹ́ tí mo gbà láti ṣe. Ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ títí dọ̀la àtẹ̀mí àtẹ̀yìn a ò ní dòkú orin ayọ̀ lọ́sùn ó dàárọ̀.